orúkọ lọ́dẹ̀ ìwà important sí wa láyé àṣà olórúkọ mi ń jẹ́lẹ̀ ẹ̀kọ́ sí i. Ẹ kò bá máa yèdè ọkọ̀ burú ti fẹ́ ọ̀tọ́lá àbí èèyàn tó bí méjì ìwé ẹ̀kọ́ ìyọnu àfọ́kùnkò rẹ̀. Tíjà ti fara ti pọ́npá lọ́yà báyìí ló máa ń bá wọn ṣòwò ọ̀tẹ̀. Gbogbo wọn tó ní bá wọn lé ìṣẹ̀mí òṣì níbikíbi tó bá wà táìka òṣì látàdé àdúgbò ká ìka ìrìnà ìka ìrìnlò lẹ́yìn abára wù fìlà yìí tí ò sanwó rẹ̀ pé tí wọ́n ń kí tàbọ̀ bá gèlè òṣì wà ní ayé ẹ̀ ní táìka òṣì yẹn dàrú dáadáa. Èmi nìkan kọ́ ni màá ṣe é. Alájà ṣúgà mo kì í síbí. Mo kí bàbá Alájì Rashid Ayindemi lọ́wọ́ ní Fújì. Mo kí Alájì Sàlápùà Tasco promotion kú kalẹ̀. Bàbá wa Àbẹ̀ní Sàláwà mo kí yín káàbọ̀ síbí mẹ́ta náà ló wà lóye o. Aláṣẹ ń tiẹ̀ mo kí yín káàbọ̀ síbí. Ẹ jẹ́ bá wa tán náà yìí. Tókè bá ti rí báyìí. Èèyàn ní ṣe bí ẹni tí kìíní yẹn ò lérè. À á ṣe ètò yìí náà ṣe papọ̀. Ibi tí a dàgbà dé, mo kí Alájà Bàbá Síngà àtàwọn olórí Mùsùlùmí tí wọ́n jọ. Mọ́mí o, Rúkàyà ńlá ni ìbò fún. Dádì, mọ́mí, Rúkàyà ńlá ni ìbò fún. Ó yẹ máa bẹ̀bẹ̀ náà. What are you doing? We are begging. Ó yá, what are you doing? We are begging. Ṣé wọ́n máa sọ wípé àwa dádì o, àwa mọ́mí o? If you give us your daughter, oh, we go happy o. Kí lẹ wí? Our daddy, our mommy, if you give us your daughter, oh, we go happy. What are you doing? Begging. What are you doing? I am begging. Jésù Olúwa wa. Ẹ ti bẹ̀bẹ̀ fẹ́ ẹ ní bẹ̀bẹ̀ kókó ẹ̀ wálé. Ọkọ kan mi ò èyí kú lọ́wọ́ mi o. Oní títí láéláé làwa ó máa dúpẹ́. Ó yá. Nígbà tó gbòòrò ọ̀pẹ yẹ wá, bàbá olùwà òun wá rẹ̀jọ̀ èyí, àyà tó lè láàrin àwọn ọmọ. Adé ní too frustrate. Gbogbo yín ọkọ ìyàwó ẹyọ fìlà lórí. Ẹdúpẹ́ lọ́wọ́ dáadáa àti mọ́mí. Ó ní gẹ́gẹ́ bí ọmọ tó kóore. Òun àdúpẹ́ òre. Gẹ́gẹ́ bí ọmọ tó kóore. Ẹ̀ka jù Nàìjíríà pásítà mi ní adẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ọkọ ìyàwó ní sílẹ̀. Mo má láṣẹ mo gbà ládùúrà kò ní wọ́wọ́ ti àmì. Òsì bí ìyàwó ẹ̀ ṣe lè lówó tán, arówó fi ṣègbè ìyàwó ẹ̀. Oníjọ́ kan bẹ̀ wù dání. Ọlọ́kùnrin tí ò bá ti lówó, agídí náà máa ń ní. Ọlọ́run ní ṣe lápá lága. Ọkọ ìyàwó fẹ́nìkan pọ̀ sí ìwọ ló mélèé wá. Tẹ́wọ́ báyìí, fẹ́sì àwọn ọ̀rẹ́ ẹ̀. The least you can put in his hand, òun ni méjì èlé, you double it. Because ìkọ́ tó òun fi sílẹ̀, tá a bá parú, tá a bá pa papọ̀, méjì ló yẹ kó tó. Ẹ̀yin ó yẹ nìkan kọ́ ló máa ṣe, gbogbo yín lẹ máa ṣe. Face your family, gbogbo ẹbí mi pátá. Mo ní wọ́n ṣe mo gbà láti máa yẹn ní lọ́wọ́ ìbànújẹ́ fún mi. Gbogbo wa pátá máa ń pèsè fún àwọn sáàtì àti mọ́tà àtàwọn ẹbí ẹ̀. I need you to go to them, let them give you the money. Bẹ́ẹ̀ ṣe náwó yẹn fún ẹ̀ ní lọ́wọ́ ìbànújẹ́ fún. Ẹ̀ ní lọ́wọ́ ọ̀fọ̀ fún. Lọ́tọ̀ ọkú ẹ̀yin ẹ̀ bá dá sí. Ẹ̀ bá dá sí. Gbogbo ẹbí pátá ẹ̀ bá dá sí. Bẹ́ẹ̀ ṣe ń fún yẹn. Ìyàwó ẹ̀ wá ní finú so yín wọ́n wá lọ́jọ́ àkúnlẹ̀ tó ní kẹ́ wá rẹ̀ jẹ. Ẹ̀ ní romi fún. Ẹ̀ ní rẹ̀jẹ̀ fún. Kò ní pè é kẹ́ bọ́yàwó òun. Ọdún àwọn náà fẹ́ bẹ ayé fi sí. Ẹ bá wọn fi sí. Mo bá láṣẹ mo gbà ládùúrà kò ní wọ́wọ́ tì. Dádì náà ní kó wá Aláàjì. Mo bá láṣẹ mo gbà ládùúrà ẹ̀ ní dáwọ́ ìbànújẹ́ àmì lọ́nà làbúlà. Wọ́dà kù wọ́tá ìlà àbẹ̀là àyè àti ọ̀dùnfẹ́. Ṣé wọ́n dọ̀ mọ́ àìkútẹ́? Ṣé wọ́n náà yọ owó yá ṣùgbọ́n wọ́n mi ní owó mi ní ọ̀rọ̀ tó lè yọ ṣọpọ̀ ẹ̀kọ́ ni? Wẹ́rẹ́ ṣọpọ̀ ẹ̀kọ́ ni? Ṣọpọ̀ ẹ̀kọ́ ni? Rúkà, ṣó ti tó? Ṣó ti tó?
Ìwé lọ́wọ́ mi máa kà ó. Ìwé lọ́wọ́ mi máa kà ó. Òdìgbà wọn tí wọ́n jò. Wọ́n lè bí e àti Táíwò wọ́n ní pé wá. Iṣẹ́ ọmọ mi ó ṣojú mi jẹ́ ìrànwọ́ ẹ̀ lókè. Má na ọwọ́ ní ẹ̀gbẹ́ etí na sókè dáadáa báyìí. Àwọn kan fi ọlọ́run lórí ọmọ tẹ́tì èmi àti òní bẹ́ẹ̀ jáde wọ́n wọn sókè. Tó fẹ́ ní iye sọ pé èdè òjì ṣe fọ́mọ. Kò ní bàjẹ́, kò ní bẹ̀ẹ́ bàjẹ́ láíláí. Gbogbo ẹjọ́ ṣe wí eléyìí fọmọ bá pàtẹ́wọ́ ayọ̀fọ́ náà níbikíbi tó bá wà. Àtẹ́wọ́ níbẹ̀, àtẹ́wọ́ bẹ̀. What's the matter? What's the matter?